Africa Content TV.
tí ló ní ìdí ẹ̀bà sí ẹ̀rọ̀dẹ̀ abídálé fún. Wọ́n ní ọ̀la. Láti ní ẹ̀ ojúbẹ̀ ní ọ̀la yìí dábàá sí ẹ̀rọ̀dẹ̀ bóyá abídálé fún un. Àádọ́ bẹ́ẹ̀ sáré ní aṣọ ìfúnpọ̀ ẹ̀rọ náà. Bàbá ilé ìwẹ̀ alága ṣẹ́ẹ̀kì ṣàǹtẹ̀ àtọ̀rọ̀ ìfẹ́ra ní. Bàbá mi jẹ́ alága ṣẹ́ẹ̀kì.